ẹ̀yin èèyàn ọwọ́ tẹ̀ wọ́n o ọwọ́ tẹ̀ wọ́n ṣe bí ìka ènìyàn tó lọ jó ilé ìyá oníyàá ìyẹn nílùú Ìlọrin tẹ́ ẹ̀ bá gbàgbé fọ́nrán kan tó gborí ẹ̀rọ ayélujára látàrí ibi tí ìyá olórìṣà ti kígbe bọnu tán pariwo sétí gbogbo ọmọ Nàìjíríà pé ẹ gbà wọ́n o ipe aáwọ̀ kan mọ̀ ló ṣẹlẹ̀ láàrin àwọn àti Aláàfáà ìyẹn nílùú Ìlọrin tán sọ pé tẹ́ni wọ́n wá bá wọn pé káwọn fi nǹkan àbáláyé sílẹ̀ ipe àìjẹ́ bẹ́ẹ̀ ipe táwọn ò bá fi sílẹ̀ ipe jíjó làwọn ò jólé àwọn tíyà ṣàlàyé pé ńgbà táwọn travel kó tó di pa àwọn ò dé ọmọ tí wàá dáná sunlé àwọn. ṣùgbọ́n báyìí àwọn ìjọba ìpínlẹ̀ Ìlọrin ṣe bẹbẹ o wọ́n ti mú àwọn mẹ́ta odidi àwọn èèyàn mẹ́ta wọ́n ní ọwọ́ ti bà lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí ìwà ìdá ìwà ibi tí wọ́n lọ wù sí ìyá oní nǹkan àbáláyé nílùú Ìlọrin. àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Ìlọrin wọ́n ṣe bẹbẹ o wọ́n lọ́wọ́ ti tẹ̀ wọ́n o wọ́n lọ́wọ́ ti tẹ àwọn mẹ́ta nínú àwọn tẹ́ wá ṣiṣẹ́ burúkú nílé ìyá ọlọ́sùn ìyẹn nílùú Ìlọrin. ẹ̀yin èèyàn bó lọ̀rọ̀ náà ṣe jẹ́ wọ́n ṣàlàyé wọ́n yànnàná ẹ̀ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ pín fọ́nrán ọ̀hún ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín ẹ follow wa kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ètò yìí. ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbálá ayé láàmú mú wá sí etí ìgbọ́ yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fetí ara yín gbọ́. ẹ̀yin èèyàn máa gbọ́ o làwọn ọlọ́pàá náà bá tẹ̀síwájú o làwọn ọlọ́pàá náà bá tẹnu bọ̀rọ̀ ẹni sẹ́rí nítòótọ́ ìyá yìí wọ́n ní wọ́n wá sí iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní C division èyí tó wà ní ọjọ́ba ní ìlú Ìlọrin ẹni ní ọjọ́ kejì oṣù kínní ọdún 2026 wọ́n ní ìyá náà ní wá sí àgọ́ ọlọ́pàá tí wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe ń lọ látàrí bí àwọn nǹkan ṣe ń sọ pé bí wọn ò bá fi nǹkan àbáláyé sílẹ̀ jíjó làwọn ò jó ilé àwọn. ìyá oní nǹkan àbáláyé ìbámọ̀ tó tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn nígbà táwọn travel lọ sílùú àwọn ní àwọn ará àdúgbò bá pe àwọn pé àwọn tí wọ́n sọ pé àwọn ò jólé ọmọ ti dé wọ́n ní nígbà táwọn ò fi padà dé pé wọ́n ti jólé àwọn o. iléeṣẹ́ ọlọ́pàá làwọn náà bá tẹnu bọ̀rọ̀ wọ́n ní sẹ́wárí pẹ̀lú ìgbésẹ̀ àti àwọn ìwádìí tó yanrantí táwọn gbé wọ́n ní àwọn oníjàgídíjàgan èèyàn kan ló lọ́ọ́ finá sí ilé ìyá tán sì lọ́ọ́ jó ilé ìyá ọlọ́sùn náà lọ́ọ́ jó ilé ìyá oníǹkan àbáláyé. wọ́n wá níṣẹ́ rí lórí ọ̀rọ̀ yìí wọ́n ní kódà àwọn tó ti ń ṣe ìwádìí tó yanrantí wọ́n ní ṣùgbọ́n ibi tí ìwádìí dé dúró báyìí pé àwọn ti mú àwọn èèyàn mẹ́ta wọ́n ní ẹni àkọ́kọ́ ni Alhaji Saliu Saka lára àwọn tó wá jó ilé òun wọ́n ní ẹni ọdún mẹ́ta ó lé ní ọgọ́ta ìyẹn 63 years ní arákùnrin náà. wọ́n ní sẹ́ wá rí orúkọ ẹnì kejì ní Alhaji Abubakar Saliu ìyẹn ọmọ ọdún 58 years. wọ́n wá ní sẹ́ rí ẹnì kẹta wọn ní Alhaji Yekini Ọlọ́ntẹ́lẹ̀ ìyẹn 67 years ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wá ṣiṣẹ́ ibi náà tán wá finá sí ilé ìyá oníṣẹ̀ṣe ìyẹn nílùú Ìlọrin. làwọn ọlọ́pàá bá tó tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn pé kí aráàlú pé kán lọ fọkàn balẹ̀ pé kódà ìwádìí tó yanrantí ó sì ń lọ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin. làwọn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ bá tó tẹ̀síwájú nínú àlàyé wọn pé sẹ́rí kò sí pé ẹnikẹ́ni ó mọ halẹ̀ mẹ́nìkan pé ẹ̀sìn báyìí ni kò ṣe ipe lábẹ́ òfin ipe olúkálùkù ló lẹ́tọ̀ọ́ láti ṣe ẹ̀sìn tó bá wù láti yẹ kó ṣe. wá níṣẹ́ wá rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ipe gbogbo ìgbésẹ̀ tó bá yẹ káwọn ò gbé lórí ẹ̀ làwọn ò gbé ní tó bá yẹ káwọn ò ṣe àwọn ò ṣe ipe ẹ̀yin aráàlú ẹ lọ fọkàn balẹ̀ tó fi ń di pé àwọn ẹlẹ́sìn kan àwọn àlọ́ ń ti iná bọlé onílé láìtọ́ níbi tí ìjọba wà nílùú tó lófin tó níjọba ipe ẹ̀yin aráàlú ẹ sá lọ fọkàn balẹ̀. ẹ̀yin èèyàn ṣe rí i pé ọ̀rọ̀ yìí ó mọ̀ tẹ́ ń bẹ́yìn lọ báyìí o àbí kí ni èròǹgbà ẹ̀yin náà fẹ́ sọ sí abẹ́ fọ́nrán yìí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ fọ́nrán yìí lábẹ́ comment section wa ẹ ṣí ẹ fọ́nrán yìí o ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n àdéhùn wa là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ́yìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fetí ara yín gbọ́ ẹ máa subscribe fún wa lórí YouTube ẹ máa follow wa lórí Facebook kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe ń mú fọ́nrán wá lóòrèkóòrè sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. lábàbà tó tẹ̀síwájú nú ọ̀rọ̀ wọn
làwọn iléeṣẹ́ ọlọ́pàá bá mọ̀ tó tẹnu bọ̀rọ̀ wọ́n ní sẹ́rí kò sí ẹnikẹ́ni tó fi fààyè gbà wípé láti máa tẹ́tí ọmọnìkejì ẹ̀ látàrí pé nǹkan báyìí ni kò ṣe nílùú tó ní ìjọba tó ní òfin. wọ́n bá tó tẹ̀síwájú pé sẹ́rí ẹ̀yin aráàlú ẹ̀yin ará àdúgbò ipò ẹ̀ sá lọ fọkànbalẹ̀ náà bá sọ pé aráàlú tó bá mọ̀ nípa bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ wípé kán dákun kán wá bá wọn kán má dá ọ̀rọ̀ yìí dá wọn kán wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. ní iléeṣẹ́ ọlọ́pàá bá tó tẹnu bọ̀rọ̀ pé ṣẹ́wárì kì í sọ̀rọ̀ pé ojú mi ló ṣe ẹ̀wọ̀n ọdún 3 o wípé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ tó yanrantí látàrí ìṣẹ̀lẹ̀ àti iṣẹ́ ibi tán ṣe fún ìyá ọlọ́sùn yìí. wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá iṣẹ́ tí òfin gbélé àwọn lọ́wọ́ ni pé láti lè ṣààbò lórí àwọn aráàlú. wọ́n ní pàápàá jùlọ láti dáàbò bo ẹ̀mí aráàlú àti dúkìá aráàlú. níléeṣẹ́ ọlọ́pàá bá tó tẹ̀síwájú náà rọ̀ wọ́n láwọn ò wá ní lajúlẹ̀ báyìí kí tàlùbọ̀ ó kó wọ̀ ọ́ ipe kí àwọn kan wá sọra wọn di àwọn ipa àwọn ò wá ní lajúlẹ̀ káwọn kan wá sọra wọn di ọ̀daràn nínú ìlú kan wá mọ́ jólé kan wá mọ́ wò pé kò sí ní tí ó ṣẹlẹ̀ wọ́n ní ní tí ó ṣẹlẹ̀ ó wà pé ẹni tó bá sán sọrú ẹ̀ sọ̀rọ̀ ní tójú ẹ̀ bá rí òun náà ó fara mọ́. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wọ́n láwọn ò ní fààyè gbà yẹn rárá nílùú tó lófin tó níjọba téèyàn kó wàá sọ pé dúkìá ò ní dúkìá lòun fẹ́ mọ́ ọ jó ìgbésẹ̀ tó bá yẹ káwọn ò gbé lórí ẹ̀ làwọn ò gbé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà. ẹni tó wá jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Kwara ìyẹn PPR àwọn ọlọ́pàá ìyẹn SP Adétóhùn Èjìrẹ́ Adéyẹmí nípínlẹ̀ Kwara o wípé àwọn ò ní fi àyè gba irú wà bẹ́ẹ̀ wípé kódà ìwádìí tó yanrantí ó sì ń lọ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún. wọ́n wá níṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé ẹni tí ọ̀rọ̀ náà bá sẹ́mọ́ lórí wípé pẹ̀lú ẹni bẹ́ẹ̀ yóò fojú winá òfin. ẹ̀yin èèyàn bó o lẹ́sẹ̀ rí ọ̀rọ̀ yìí sí pàápàá jùlọ ìgbésẹ̀ tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara tí wọ́n gbé. mo gbóṣùbà kárẹ̀ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara látàrí ìgbésẹ̀ tí wọ́n gbé àti ìwádìí tó yanrantí tó sì ń lọ látàrí àwọn tí wọ́n lọ finá sí ilé ìyá oníṣẹ̀ṣe ìyẹn ní ìpínlẹ̀ Kwara. ẹ̀yin èèyàn wá ibi tá fi àdàgbà ètò yìí ṣẹlẹ̀ síre kí ni ẹ̀yin náà nílé èròǹgbà tẹ́ fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yẹn lábẹ́ comment section. bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá sí etí ìgbọ́yín tẹ́yin náà tẹ́ mọ̀ fetí ara yín gbọ́ tẹ́ sì mọ̀ fojú ara yín rí. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dẹ̀ àní tẹ́nítìkà lọ́dún tuntun. ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o. ìpàdé wa bí oyin ó dàbọ̀.